mo sọ fún ẹ rí. I mo once ní told you. ọkùnrin tó bá fẹ́ràn obìnrin ìyàwó mélòó ló máa ní. So if a man Ọkùnrin. loves woman, tó bá fẹ́ràn ìyàwó he ẹ̀ will have just one wife. tó bá fẹ́ràn If he loves his ìyàwó wife, ẹ̀. he will have Ìyàwó just kan ṣoṣo ló máa one ní. wife. sórí ọkùnrin tó bá fẹ́ràn A ara ẹ̀ man that loves himself, ìyàwó mẹ́ta mẹ́rin ló máa he ní. will have 3 to 4 wives. torí pé ìwọ ọ̀pọ̀lọpọ̀ yín yẹn ìwọ àtọkọ ẹ̀ náà ni síbẹ̀ kò tí ì dá náà ni. See, it's only you in the monogamy, and ohun tó still ń you retí don't ni kó enjoy kú it. kó wá máa lọ bulẹ̀ bẹ̀rẹ̀ àgbàǹdì ẹ̀ kó máa pẹ́ àgbẹ̀ tó sì wà láyé èèyàn dáadáa ni má ṣe bẹ́ẹ̀ o. Don't do that. tó bá fọkàn sí irú ẹ̀ wá ṣáájú ẹ̀ kú o. When you put your mind there, you will die first. ògo ni fún Kristi lókè. Glory be to Christ in the heaven. tọ́bọ̀ ṣòro ẹ̀ kó múdà mẹ́wàá jáde. Put your hands in the purse and bring your tithes. mo ti ṣẹ́ I said I have offended you. múdà. ẹ kú déédéé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. àwọn kan á máa ṣépè fún pásítọ̀ yìí báyìí wọ́n á ní òjíṣẹ́ Ọlọ́run kí ló ń sọ òun encourage àwọn èèyàn láti fẹ́ yàwó púpọ̀ àwọn aláìmọ̀ kan ló ń sọ bẹ́ẹ̀ ló máa sọ bẹ́ẹ̀ irú àwọn pásítọ̀ tó yẹ pẹ́pẹ́ olóòótọ́ tó yẹ káwọn èèyàn tẹ̀lé rè èyí tó máa ń ṣe ẹ̀tàn tó á ti dó gbogbo ọmọ ọjọ́ tó ń tá dẹ̀ kò rán á gbé nǹkan mìíràn múyẹ́ òun lọ́rẹ́ àwọn èèyàn. Having said that ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún ẹ̀yin ọkùnrin kò sí nǹkan tó bad tí ọkùnrin bá fẹ́ yàwó púpọ̀ àmọ́ mi ò fẹ́ kẹ́ ẹ máa rí fífẹ́ yàwó púpọ̀ bíi security àbí bíi nǹkan tó máa fi yín lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́. ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín security mẹ́ta ni obìnrin ní tó obìnrin wà secured lọ́nà mẹ́ta security mẹ́ta náà ni àmọ́ ìkan nínú ẹ̀ ló ṣeé ṣe kí wọ́n ní àbí kí wọ́n má ní but méjì nínú ẹ̀ dóòlè ni. Number 1 ọkùnrin jẹ́ security fún obìnrin like ọkùnrin kò sí bọ́kùnrin ṣe wà láyé yìí títí o máa fi kú tó bá wà lọ́dà obìnrin ló máa sìn dọjọ́ ọkú tó bá gbọ́njú máwọn ààrẹ bó bá sin obìnrin bó bá tọ́jú ọmọ òun sì ń sin obìnrin náà ni tó bá tọ́jú ààrẹ ó sì ń sin obìnrin náà ni so obìnrin ní security ọkùnrin jẹ́ ìkan nínú security tí obìnrin ní. ọmọ ó jẹ́ security fún obìnrin torí kò sí bó ṣe lè báàdì tó kódà kó jẹ́ obìnrin tí ò tọ́jú ọmọ ìjọ tí ọmọ tó bá ti fojú kanra wọn mi mọ̀ bóyá àṣẹ tọ́lọ́run pa ni tóbìnrin bá ti ṣejú pẹ́rẹ́pẹ́rẹ́ tó wá rọ́kàn pa pé bàbá ẹ̀ ní ò jẹ́ ń dúró ó máa forgive ẹ̀ wọ́n lè má close but a máa ṣojúṣe ẹ̀ especially tó bá jẹ́ ọmọ obìnrin security kejì tí obìnrin ní nìyẹn ní ayé. ìkẹta òun ni owó yẹn obìnrin lè má lówó bọ̀ kí ọkọ ẹ̀ lówó so mo ṣe sọ pé ó ṣeé ṣe kó wà àbí kó má wà bọ̀ṣẹ́ rí méjì yẹn ọkùnrin àti obìnrin fún ẹni tó bá ní ọkọ ọkùnrin security ló jẹ́ fóbìnrin ọmọ security ló jẹ́ fóbìnrin àmọ́ ọkùnrin ò ní security kankan ju owó lọ. ọkùnrin kan ò lè fọwọ́ gbáyẹ̀ báyìí pé ọmọ security mi ni lọ́jọ́ alẹ́ ò tan ara ẹ̀ òfútù fẹ́ tẹ̀ o ò lè fọwọ́ gbáyẹ̀ rí pé obìnrin security ni pé ìyàwó tó fẹ́ gan security lè fún ẹ irọ́ ni nǹkan tó fọwọ́ ẹ ṣe owó ò ní security àtọlọ́hun owó nìkan ni ọkùnrin ní láyé tó jẹ́ security ẹ̀ kì í ṣe obìnrin púpọ̀ kì í ṣe obìnrin. o ò bá kóyàwó mẹ́wàá jọ tó o bá ní security ó sì máa padà jọ which is owó ní security tó ní o ò ní security kankan nínú obìnrin nínú ọmọ. I'm telling you ìyìn tó lè mú ọkùnrin ní security nínú ọmọ ni pé tí ọkọ àti ìyàwó bá jọ tọ́ ọmọ tí bóyá ìyá kọ̀ kú bóyá Ọlọ́run ìyá kú ọmọ á wò pé ẹnìkan ni mo ní bàbá mi àti ìyá mi ni mo bọ́jú bá pọ̀ but as long as tí ìyá bá ṣì wà bàbá kan ò lè sọ pé òun ní security obìnrin ló ní security ọmọ jẹ́ security obìnrin ọkùnrin jẹ́ security obìnrin which is ọkọ tẹjọ fẹ́ra ẹ àti owó tọkọ ẹ bá ní bẹ́ẹ̀ ọkùnrin n tó fi ọwọ́ ẹ ṣe n tó kó jọ nìkan ní security ní àgbọ́kànlé ẹ tó lè gbọ́kànlé tó lè sọ pé kò ní jẹ́ kí n jìyà ó ní mo ṣe sọ wípé you're more important than every other thing or any other person
òun láti kọ́kọ́ gbójúmọ́ ayé ara ẹ̀. Tó o bá sọ pé ọkùnrin tó bá fẹ́ràn ara ẹ̀ ó máa fẹ́ ìyàwó mọ̀dàn ẹyọ kan mọ̀dàn méjì. Màámi á tún sọ fún yín pé ọkùnrin tó bá fẹ́ràn ara ẹ̀ á gbájúmọ́ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀, á kó ọrọ̀ jọ fún ara ẹ̀ nítorí ọjọ́ alẹ́. Ọkùnrin tó bá fẹ́ràn ara ẹ̀ á jẹ́ kí obìnrin jẹ́ secondary kí ọmọ náà á kọ́kọ́ tó bá ti mú ara ẹ̀ tán á mú ọmọ á ṣẹ̀ wá mú obìnrin. Torí pé ọmọ títọ́jú ẹ case of probability ni ó lè ṣe ó dẹ̀ lè má ṣe. Obìnrin gan-an obìnrin ò ní fi ọmọ lẹ̀ kó tọ́jú ẹ lọ́jọ́ alẹ́. Ọmọ ò ní bímọ nílùú òyìnbó tí ò sí ẹni tó máa bá aṣọ múgọ̀ kó wá fi ẹ́ lẹ̀ pọ̀ sick á fi ẹ́ ṣọ́ nọ́ọ̀sì ni á fi ẹ́ ṣọ́ hospital ni á bá ọmọ lọ. O ò ṣe kúkú wá kó owó jọ láti lè afford àti gba nurse tó máa tọ́jú ẹ. O ò ṣe kó owó jọ láti lè afford àti gba chef tó máa look after ẹ nígbà tí ìyá bá lọ take care àwọn ọmọ ẹ. Obìnrin kan ò ní fi ọmọ ẹ lẹ̀ kó mú ẹ above ọmọ ẹ. So ọmọ dẹ̀kẹ̀rẹ́ kò ní kọ́kọ́ fi ẹ́ lẹ̀, kò ní kọ́kọ́ gbájúmọ́ ẹ kó fi yẹ ẹ lẹ̀. Ọmọ security ló jẹ́ fóbìnrin. Ìwọ tó jẹ́ ọkùnrin nǹkan tó ṣe lẹ̀ security ló jẹ́ fóbìnrin, bọ̀ kí lobìnrin ṣe lẹ̀ fún ẹ tó fẹ́ jẹ́ security tiẹ̀? That is what you should think about. Kí lobìnrin ṣe lẹ̀ tó lè jẹ́ security fún ìwọ ọkùnrin lọ́jọ́ alẹ́? Nǹkan tó o bá ṣe, iṣẹ́ tó o bá ṣe, owó tó o bá ní, provision tó bá make fún ara ẹ, òun ni security. So ọkùnrin, èmi á sọ pé ọkùnrin tó fẹ́ràn ara ẹ̀ ló gbájúmọ́ ayé ara ẹ̀ láti kó nǹkan tí òfin ní jẹ̀yà, láti wá má jìyà lọ́fà títí tọ́lọ̀ máa fi gba ẹ̀mí ẹ̀. Ọkùnrin tí ò bá fẹ́ràn ara ẹ̀ la máa ṣe ọkọ, la máa ṣe ìyá ọmọ. Tó o bá ti jẹ́ the type tó jẹ́ pé nígbésí ayé ẹ ìyá ọmọ ni, ó ṣeéṣe kó wà disappointed lọ́jọ́ ogbó. Tó o bá ti gbájúmọ́ ọ̀rọ̀ ara ẹ̀, tó bá ti wà nínú ọkùnrin, ó wà responsible tí ń bá tútú lé ayé wá, òun ni máa fẹ́. Ó ṣeéṣe kíyà jẹ́, ó ṣeéṣe kó wà disappointed lọ́jọ́ ogbó. Tí o ṣe ra ẹ débi wípé tí ọmọ bá padà rántí ẹ, additional ló máa jẹ́ fún ẹ. Addition ló máa jẹ́ fún ẹ. Má gbèrè ẹ wípé ọmọ jẹ́ security. Ọmọ kò ń ṣe security bàbá. Ìyá ló ní security nínú ọmọ. Honestly, security tí ìyá ní, insurance tí ìyá ní, ó ní ọmọ àti bàbá tó fara ṣe fún àti nǹkan tí bàbá ṣe lẹ̀. Bàbá ó ní insurance tó ní tó lè sọ pé àmọ́ ní, ó ní nǹkan tó ṣe fúnra ẹ̀ sílẹ̀, kì í ṣe obìnrin, kì í ṣe ọmọ. Tó bá wá sọ pé Ọlọ́run máa wá ṣe pé kó padà jẹ́ obìnrin àtọmọ, jẹ́ kó jẹ́ pé ó máa hard mọ́ nǹkan tó ti ṣe sílẹ̀. So fún nǹkan tọkùnrin yìí sọ, wọ́n lè right, bèmí á sọ fún yín wípé tó o bá fẹ́ràn ara ẹ gẹ́gẹ́ bí ọkùnrin, ọ̀rọ̀ obìnrin bó ṣe máa mú lélẹ̀, bó ṣe máa mú ọ̀rọ̀ obìnrin lélẹ̀. Má ro obìnrin kan bí security, má ro ọmọ kan bí security. Tó bá ṣe mọ̀ pé o ṣe gẹ́gẹ́ bí ipò ṣe ni, má ṣe nítorí pé òun expect kan wá ṣe fún ẹ. Ọ̀rọ̀ ìgbésí ayé tiẹ̀ ni kó o mú báyìí ní kókó dùn. Má wo obìnrin kankan. Tó o bá wá ní owó lọ́wọ́, tó o ti jẹ́ èèyàn, tó o ti ní nǹkan, obìnrin á wá ẹ. Ìyá ẹ gan ṣe ra ẹ débi wípé ìyá ẹ ò ní sí lọ́wọ́ obìnrin. Àìjẹ́ bẹ́ẹ̀, tó o bá ti gbájúmọ́ obìnrin àti ọmọ ẹ̀ nìkan, kó mọ̀ wípé ìyá ẹ ó máa padà wà lọ́wọ́ wọn. Mi ní kó má tọ́jú ọmọ, mi dẹ̀ ní kó má tọ́jú ìyàwó, ṣùgbọ́n má fi gbogbo ìgbésí ayé ẹ sọ pé ọmọ ìyá, torí security ni ọmọ àti ìwọ jẹ́ fún obìnrin. O ò ní security kankan lẹ́yìn nǹkan tó bá fọwọ́ ara ẹ̀ ṣe. Tó bá wá dúpẹ́ ọjọ́ alẹ́ Ọlọ́run wá mọ̀ fi obìnrin yẹn sípò security fún àtàwọn ọmọ ẹ̀, well, congratulations, but máa live life ẹ, máa padẹ̀ mọ́ ìgbésí ayé ẹ bẹni tí ò ní nǹkan kan yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe. Ẹ káàárọ̀.